أرضه وسمائه يا ربنا بأرضه وسمائه يا ربنا سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. Aki Ọlọ́run الله أكبر. gbogbo àwa tí a bá máa pé Ọlọ́run ló sẹ́mi wa kù lóru òní kákan sára sọ́lọ́run náà dáadáa bí Allahu Akbar. الله أكبر. Àti àtàrà Ọlọ́run wa kí Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. àwọn èèyàn yòókù Ànábì dáadáa. صلى الله عليه وسلم. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي يا ربي يا غفار أمامي يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي مفسر القرآن مفصل البرهان فهو الإمام يا حيا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. آمين. Mọ́gí bàbá Sheikh Salati ọlọ́mọsàgì kí á rí i pé آمين. albarkola anabiwa Muhammad صلى الله عليه وسلم. ọlọ́njẹ pẹ́ láàyè náà آمين. albarkola Sheikh Salati káwa náà wá tẹ̀lé yín púpẹ́. آمين. lẹ́yìn abásàmì fún wa yóò rí bẹ́ẹ̀ fún ilé tiwọn náà. آمين يا الله. البركة سيد الوجود عالم الشهود وفي العهود محل المعقود وفي يوم الميعاد صلى الله عليه وسلم. صلاتي وتسليمي وازك تحياتي وقومنا لتلتلني صلاتي وتسليمي وازك تحياتي أسامي سيرفلو دنيانا على المصطفى المختار خير البرية على المصطفى المختار خير البرية وكياوا يامي gbogbo ọlọmọsàgì kí á rí i pé. سلام عليكم سنة نبوية البركة لنا محمد سلام عليكم يا وحسبنا الله سنة نبوية يا معلمة سنة نبوية يا وصلاتي tí wọ́n tọ́jú bàbá wa nínú ilé. سنة نبوية tí àwọn rí bàbá wa Salati dáadáa tí wọ́n ń ṣe kébékébé. سلام عليكم سنة نبوية إجابة فرد على كل مسلم àwọn ìyá mi ní kúlùfù ní Mariama ó kí yín púpọ̀. سلام عليكم سنة نبوية Maulana hasbunallah. سلام عليكم سنة نبوية wọ́n ní kí n máa kí àfáà wa àgbà oníwàásí àfáà wa
alomata ẹ̀fúnri. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mo kí bàbá mi lẹ́gbọ̀dọ̀fù bàbá mi àlejò. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá mi agbọ́nmọ́gbẹ. Sunnatun nabawiyyatun. Mo kí gbogbo ẹ̀yin mọ̀nyánmọ̀nyán bàbá mi Khalifa ní Lagos State. Salamun alaykum sunnatun nabawiyyatun. Mọ̀lánà hasbunallah. Sunnatun nabawiyyatun. Ọba mi ló kádàrá yìí fún bàbá Sàláàtì tòní. Sunnatun nabawiyyatun. Ìwọ tó ṣe ṣé òun ní òní púpọ̀ òjijì. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá wa Màsá bá lè yò dìde àyíká ní. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ẹ wá gbé síásíá ẹ gbé dákàdákà ó lójú àlejò téyìn ń ràn. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ọba mi tó ní ojú òkú lérí ìtẹ̀hún ní bí ọba ní ó dìde ń bẹ ipa ẹnìkan ọ̀gá. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ìwọ ànábì lẹ́ẹ̀mẹ́ta kó sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ijabatu waridun ala kulli muslimin. Dirul Qadiriyya mo kí yín púpọ̀. Salamun alaykum. Mo kí gbogbo ẹ̀yin máyà bàbá. Salamun alaykum sunnatun nabawiyyatun. Bàbá mi Saddam mo kí yín púpọ̀. Sunnatun nabawiyyatun. Ijabatu faridan ala kulli muslimin. Kò sí ń tó kó gbogbo àjọ lónìí, ànábì ni. Sallallahu alayhi wa sallam. Ànábì ní pé abásàsàlátù ọyọ kan fún òun mẹ́wàá ni Ọlọ́run fi dá padà fẹ́ni tó bá sàsàlátù ọyọ kan fún òun. Inna salata ala nabi wasilatun. Àwọn ìyá wa nìkan ní ń gbọ́rọ̀ àsàlátù lọ́dọ̀ wọn. Inna salata ala nabi wasilatun. Yá man arafta Muhammadan bi kamalihi wa jalalihi wa jamalihi wa khisalihi wa jalalihi wa jamalihi wa khisalihi. Ya man arafta Muhammadan bi kamalihi. Ẹni wọ́n bá dákọ̀ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò wáyé mú sí ọ̀rọ̀ dáadáa. Ya man arafta Muhammadan bi kamalihi. Mọ̀lánà hasbunallah. Arafta Muhammadan bi kamalihi. Ntó pilẹ̀ ànábì. Sallallahu alayhi wa sallam. Ntó kò háyà ni. Ya man arafta Muhammadan bi kamalihi. Alabaika. Ntó pilẹ̀ ànábì. Ntó kò háyà ni. وجلاله وجماله وخصاله. Bọ̀dá mi Habibu. Ntó pilẹ̀ ń ṣe ọlọ́run. Ntó pilẹ̀ ń ṣe ọlọ́run. Ntó pọ̀ ni. Ntó pọ̀ ni. إملا مكانك والزمان مصليا. Ọ̀yà mi lẹ́nu fún wa tí wọ́n dábọ̀ ṣe ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ tó yọ̀ǹbọ̀ ànábì dáadáa. إملا مكانك والزمان مصليا. Bíbí wọn lágbà púpọ̀. Dirul Qadiriyya. إملا مكانك والزمان مصليا. Bíbí ànábì lágbà púpọ̀. إملا مكانك Bàbá ànábì ní jẹ́ Hashim. والزمان مصليا. Bàbá great father. Òun ní jẹ́ Hashim. Hashim yìí ìgbà tí Islam ò tí ì dé wọ́n máa ṣe tọrẹtọrẹ púpọ̀.
Allahu akbar. bàbá tó bí bàbá tó bí bàbá ó ṣe ọlọ́run. يا من يعرف محمدا بكماله a máa tọrẹ Hashimu yìí a máa gbàlejò Allah. Hashimu yìí huwa alladhi yakhshimu al-khubsa walladhi yakhshimu al-khubsa. àwọn ẹyẹ gan dá Hashimu bàbá nàbí anabu ètí ìdè o. يا من يعرف محمدا بكماله ìdàpọ̀ anabi ò jára rẹ̀ ó máa wúwo yẹ. Hashimu àwọn ẹyẹ dààmú àwọn ẹyẹ àtàbà wọn a máa fò sí lórí wọn fò sí gbogbo ara wàlẹ́ẹ̀dì yakhshimul khubsa yóò máa wá gé búrẹ́dì kéékèèké yóò tún máa nu àwọn ẹyẹ bàbá tó bí bàbá tó bí bàbá wọn Ànábì Muhammad. ọwọ́ wọn ni kìí á dà Káàbà wà. Allah. kí Ìsìlámù tó dé. Allah. bàbá wọn ló wá kú nílé gbọ̀ngàn ńlọ ṣòwò ní Ṣáà. Hashimu yìí ó ní àbúrò kan wọ́n pè ní Al-Muttalibu. Iyakumullah. Alabeika Al-Muttalibu ní àbúrò Hashim. ó wá kú nílé ńlọ Ṣáà. bí wọ́n ti bí wọn ni mo fẹ́ sọ fún ọ bí wọ́n ti bí Ànábì mo fẹ́ sọ fún ọ. wọ́n wá ní transit wọ́n ní stop over bá a ti máa travel òun téèyàn mélòó kan kó tó take off wọ́n wá ní transit ní Madina Ìsìlámù èdè o wọ́n ètí ẹ̀ tí ì bí wọn. Iyakumullah. ó wá búrò obìnrin tán ní Madina asúnàlá. obìnrin náà ní àgbákò ẹwà. Iyakumullah. ó sì jẹ́ ọmọ onílé ńlá á sì wá dúró pé bọ́mọ yìí ti lẹ́wà tó yìí àfi kó wọ́n fẹ́ kó wọ́n tó kú mí kó wọ́n tó máa lọ sí Ṣáà. Anana. Iyakumullah. Anana. Allah. Anana. Hashimu wá ṣe gbogbo prósẹ́sì tí ó ṣe èmi ní ó padà rọ́mọbìnrin yìí fẹ́. Iyakumullah. wábànà bìhá ó wá sùn pẹ̀lú rẹ̀ oorun tó sùn jọ náà ọlọ́run fa mi sí. Allah. olóyún ó wá sọ fún ọmọbìnrin yẹn wípé jẹ́ ń lọ Ṣáà kí n lọ sówò tí mo fẹ́ ṣe pé n bá ti ń bọ̀ wá láti Ṣáàmù ìmú ọyìn máa mú ọlọ́mọ́ta. Allah. Hashim bàbá ó ṣe ọlọ́run Muhammadu. sallallahu alayhi wa sallam. bó o bá yóò gba nàbì dáadáa. ìbò láti ṣá àlàbẹ́yà ìdúbàdé títàdé. Allah. bàbá tó bàbá ó ṣe ọlọ́run ìgbàlódé wọ́n sì gbogbo mọ́tà mi títí. láì mọye ọdún sígbà yẹn àwọn tí wọ́n bá wá tó kù ní mọ́tà tí wọ́n lọ Ṣáà ọmọbìnrin tí ó fún lóyún ó ti bímọ wọ́n sọ ọ́ ní Ṣéíbà. Allah. Ṣéíbà yìí máa ń dàgbà Ṣéíbà ẹ̀sìn bí wọ́n rẹ́ òun pẹ̀lú Hashimu sí méjì ibi tó dọ̀ dé. Allah. báwo èèyàn bá wá lọ Ṣáàmù tí wọ́n bá wá dé Madina wọ́n wá rí Ṣéíbà
wọn a máa wá ní ilé ìṣèwájọ Hásímù báyìí. Allah. Bí wọ́n bá wá dé Mákà padà wọ́n wá sọ fún àbúrò Hásímù tí í ṣe ta ni Abútọ́líbù kọ́ Àlímútọ́líbù. Allah. Wọ́n wá sọ fún un pé a rí ẹnìkan ní Mádínà ó gbé ẹ̀gbọ́n rẹ̀ sí méjì déédéé ni. Allah. Títí yìí bá dé yóò sọ bẹ́ẹ̀ fún Àlímútọ́líbù. Ìwà tí ń gbọ́rọ̀ ìròyìn yẹn ti pọ̀ jù. Àlímútọ́líbù wá ní ẹ̀gbọ́n mi ò fẹ́ ìyàwó sí Mádínà. Lòun náà bá di ẹrù lọ́kàn ló bá gba Mádínà. Allah. N ò dé Mádínà torí Ṣẹ́yìbà ó ní haza akhi. Allah. Hakikatan haza akhi ọmọ ìyá mi gan ni. Allah. Ó wá bẹ obìnrin yẹn kó dákun kó o máa gbé Hashim kó o máa gbé Ṣẹ́yìbà kó o máa gbé lọ Mákà. Ọmọ ìyá ńlá ni ní Mákà. Gbígbé tí Àlímútọ́líbù tó gbé Ṣẹ́yìbà tí ń gbé lọ Mákà pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ tí ń gbé lẹ́yìn ó gbé Ṣẹ́yìbà sẹ́yìn gẹ́gẹ́ bí ọmọ kékeré. Ńgbà tó wọ Mákà àwọn tí wọ́n wá rí tí Àlímútọ́líbù gun ẹsẹ̀ wọ Mákà tí wọ́n sì rí ọmọ kan lẹ́yìn rẹ̀ wọ́n wá rò pé ẹrú ló lọ rà. Allah. Wọ́n wá ń pè wọ́n náà fi ń pè ní Abdul Muttalibi. Ayyakumullah. Abdul Muttalibi òun ni bàbá tó bí Ànábì Muhammad. يا من عرفت محمدا بكماله wẹ́rẹ́ àsìmọ̀lá Ṣẹ́yìbà dandan ló kọ bàbá Ànábì. Ṣẹ́yìbà kìí ṣe Abdul Muttalibi ní tí wọ́n ń pè ní Abdul Muttalibi ń bò wọ Mákà wọ́n ní kò ẹrú Muttalibi ló lọ gbé wa ẹrú Muttalibi ló lọ gbé wa ńgbà Abdul Muttalibi wa gbé wọn Mákà ìyáàdà wa dé gbogbo nǹkan dé ní àgbà wa dé sára Ṣẹ́yìbà náà tí wọ́n ń pè ní tání Abdul Muttalibi. Àgbàdé sára rẹ̀ bàbá ti dé sára rẹ̀ ló wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba pé ọlọ́run onídìí ọmọkùnrin mọ́kànlá bí ọmọkùnrin mọ́kànlá làbúlé àbí wà ní gbogbo àwọn ọmọ òun wà bàbá tó wá bí Ànábì tiwa. Sallallahu alayhi wa sallam. Òun náà wá bí bẹ́ẹ̀ ní Abdullah. Allah. Ẹ wo bí títà wọn ti ń bọ̀ ẹ wo bí tí ń bọ̀ sẹ́ni pé rere àti dáadáa àtàníyàn dáadáa ló bẹ̀rẹ̀ ló pilẹ̀ wọn. Bàbá ń rí bínú ilé Sàlátì náà tí ń dàbí tìjẹ́ ẹ̀rẹ́ tìjẹ́ ẹ̀ta tí ń dàbí tàlẹ́. Ayyakumullah. Ire táwọn tìjẹ́ ẹ̀ta àwọn tìjẹ́ ẹ̀rẹ́ tàlẹ́ ohun tí wọ́n ṣe ọ̀rẹ́ rẹ̀ kí bí ìmọ̀ ó sọ̀tọ̀ báyìí. Allah akbar. Káwọn jẹ́ káwa náà bá wà ní kí rere òun tán látọwọ́ wa. Allah. Bí rere òun bá tán látọwọ́ wa. Mo sọ nídìí òkòkò ní òní yìí wọ́n lọ́wọ́ má jẹ́ wọ́n máa ṣépè lẹ́lòmíì lọ́la. Allahu akbar. Àdúrà táwọn akẹ́rọ̀ ń ṣe sáwọn ti jẹ́ ẹ̀ta sáwọn ti jẹ́ ẹ̀rin. Ire ló fà ẹ̀wọ̀n tó pilẹ̀ Ànábì. Sallallahu alayhi wa Nígbà tí sallam. Ìsìlámù tí ì dé ẹ̀wọ̀n tó pilẹ̀ Ànábì Muhammad. إملا مكانك وسلام مصليا صل يا ربنا وسلم على من الله هو للخلق رحمة وشفاء الله Gbogbo wọ́ bẹ́ẹ̀ bá dákọ̀ àwọn ẹni Ọlọ́run àgàdo ń sọ̀rọ̀ Muhammad. Sallallahu alayhi wa sallam. Tatanazzalu rahma. Ìkẹ́ ó sọ̀kalẹ̀. Bí wọn náà bá bẹ̀rẹ̀ lẹ́nu tí ó lè tẹ̀ lónìí. Dákun tó lọ lóhùn. Wo bí tá Ànábì ti ń bọ̀. Sallallahu alayhi wa sallam. Mọ̀lẹ́lá Rasulullah. Ìyá wa Amina. Wọ́n nígbà táwọn bí Ànábì. Sallallahu alayhi wa sallam. Kàábà ni wọ́n bí wọn sí. Nínú Kàábà ni wọ́n bí wọn sí. Kùsùrù Ṣáàm. Pálásì ọba Ṣáàm. Àdá aláwọ̀ kùsùrù Ṣáàm. Ń wọ ọba àwọn orí. Wọ́n ní mọ́lẹ̀ kan jáde lójú ara wọn.
ní Kaaba nígbà wọn bí wọn tán ìmọ̀lẹ̀ kan jáde lójú ara wọn ó wá lọ déédéé kùsùrù ṣá. Allahu akbar. níbi pálásì ọba ṣá ìyá Ànábì tóbi púpọ̀. Sallallahu alayhi wa sallam. kí ni ṣé ó sàlá ti fi wọlé ṣé bá sàlá tún ní àyà Rabbana bi ardihi wa samaihi. أيا ربنا بأرضه وسمائه àyà Rabbana bi ardihi wa samaihi. أيا ربنا ẹ̀yin tẹ́ bàtú bàndírì ẹ dábọ̀ ẹlú dáadáa ẹlú bàndírì náà dáadáa àyà Rabbana bi ardihi Lalu tajwid. wa samaihi. أيا ربنا بأرضه وسمائه níbi tí mo dé yìí wọn náà tẹ́wọ́ sọ́dọ̀ ń kọ́lọ́ mẹ́jọ parẹ́ láyé خليلا حياكم الله. tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run wọn náà pilẹ̀ ànábì الله عليه وسلم. wọn náà mímọ́ ànábì الله عليه وسلم. wọn náà bí tó ń ṣe ọlọ́run ti ń bọ̀. الله عليه وسلم. gbogbo tó lè fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá wa sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀. آمين. àyà Rabbana bi ardihi wa samaihi. àyà Rabbana bi ardihi wa samaihi. أيا ربنا بأرضه وسمائه àyà Rasulallahi kunta raja'ana wa kunta bina barran wa lam takun jafiya wa kunta rahiman hadiyan wa mualliman liyabdi alayka al-yawma ma kana baqiya fidan li rasulillahi ummi wa halati wa hali خالص نفسي وماليا أيا ربنا بأرضه وسمائه Allahu akbar. Kábí ọlọ́run tóbi dáadáa. Ẹlòmíì ti sùn, òun ti ká bẹ́ẹ̀ lómi. Ẹnu tó rò bá ti ń jọ̀gá rẹ̀. Wọ́n ní Allahu akbar. Allahu akbar. Bàbá wa authentic.